ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣẹ́. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa láti ibikíbi tí ẹ bá wà ní orílẹ̀ àgbáyé, kú déédé àsìkò yìí o níhà abẹ̀hùn. Ẹ káàbọ̀ sí orí ètò yín, ètò wa àyọkà nínú ẹsẹ̀ Ifá. À ń kà nínú ìwé odù Èjìogbè láti à ń ṣe àwọn àyọkà yìí láti ìwé kìíní tá a mú láti inú ìjìnlẹ̀ ohun ẹnu Ifá, apá kìíní, láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá. A ti ka àwọn ẹsẹ̀ mẹ́rin àkọ́kọ́. Lónìí a ka ẹsẹ̀ ìkarùn-ún àti ẹ̀kẹfà nínú odù Èjìogbè. Láì dènà pẹnu, ẹ máa bá wa ká lọ. Èjìogbè ẹsẹ̀ ìkarùn-ún. Èmi ò rójú apéré mọ pété, èmi ò rójú apèrè mọ pété, èmi ò rójú àpètè ń pèrè. Adíá fún Ọ̀rúnmìlà, Ifá ń ṣòwe porelé Ìlawẹ̀. Gbogbo ará Ìlawẹ̀ ìkà ni wọ́n. Ìgbà tí Ọ̀rúnmìlà rúbọ tán ló bá múra ó dilé Ìlawẹ̀. Bí àwọn ará Ìlawẹ̀ ti fojú kan Ọ̀rúnmìlà ni wọ́n bá dìde sí i. Ẹlòmíràn mú gbóngbó, ẹlòmíràn sì mú kùmọ̀. Wọ́n ló ku ibi tí Ọ̀rúnmìlà ó wọ̀. Ni èṣù bá di atẹ́gùn, ó tẹ̀lé Ọ̀rúnmìlà. Ó ní kí Ọ̀rúnmìlà ó má ṣe bá wọn jà, orin ni kí ó máa fi wọ́n kọ. Ni Ọ̀rúnmìlà bá fi ìyẹ̀rẹ̀ sóhun àrò. Ó ní ará Ìlawẹ̀ mórúpó, ará Ìlawẹ̀ mórúpó. Epo tí mo rù ẹ̀ mọ̀mọ̀ jẹ́ ó fọ́. Ará Ìlawẹ̀ mórúpó, mórúpó, ará Ìlawẹ̀ mórúpó. Ará Ìlawẹ̀ mórúpó. Epo tí mo rù ẹ̀ mọ̀mọ̀ jẹ́ ó fọ́. Ará Ìlawẹ̀ mórúpó. Èjìogbè ẹsẹ̀ ẹ̀kẹfà. Ọlálẹ́kun lòó jẹ́, òmìnìkun, ẹ̀rín ò ṣe é yípadà kún, àtàtà bí atakún, ọkùnrin kunkunkun lóru, akọ ajá lọ́la, akọ àgọ̀ àlà lóṣù, ọmọ òbòkun, ọmọ ẹni abóyíndẹ, ọmọ ẹni òṣèdí jẹ̀lẹ́ńkẹ́, káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn, ọmọ ẹni lọmọ ẹni jẹ́. Adíá fún òǹdẹṣẹ́ pupa tòkè àpà, èyí tí tìkútàrún ń kanlé rẹ̀ rè. Ajogun gbogbo ń kanlé rẹ̀ ní lílọ ní lílọ. Ni àwọn awo rẹ̀ bá ní kó rú ọ̀pọ̀lọpọ̀ ibùjé. Ni wọ́n bá mú lára ibùjé náà fi pa á lára. Ni ó bá di èèyàn dúdú fáfá. Ni àwọn ajogun ni àwọn ajogun ò bá lè dámọ̀ mọ́. Ijó ní ń jó, ayọ̀ ní ń yọ̀. Ó yin àwọn awo rẹ̀, àwọn awo rẹ̀ ń yin Ifá. Agogo ní ìpóró, àràn ní ìkìjà, ọ̀pá kugúkugù lójúde ìṣẹ̀rìmọ̀gbè. Ó yẹ ẹnu kó tó, orin awo ló bọ́ sí i lẹ́nu. Ẹsẹ̀ tí ó nà, ijó fà á. Ó ní ikú mọ́ṣọ níbùjé pa. Aṣènìyàn mọ̀, àṣènìyàn mọ̀. Àrùn mọ́ṣọ níbùjé ṣe. Aṣènìyàn mọ̀, àṣènìyàn mọ̀. Ìjogun ọ̀run ẹgbẹ̀yìndà. Aṣènìyàn mọ̀, àṣènìyàn mọ̀. Èyí ni òpin ẹsẹ̀ ìkẹfà. Ẹ jẹ́ kí a ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí ó ta kókó díẹ̀ tó wà ní ojú ìwé atúmọ̀ nínú ẹsẹ̀ Ifá méjèèjì tí a kà lónìí. Ìyẹn ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà nínú odù Èjìogbè. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, a rí apéré mọ pété. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni aápọn, ìjàngbọ̀n tàbí àròyé. Ìlawẹ̀, orúkọ ìlú kan. Ìyẹ̀rẹ̀, orin awo tàbí orin Ifá. Ọlálẹ́kun,
ọlá ní ìpẹ̀kun orúkọ Ọlánípẹ̀kun orúkọ èèyàn kan ni ó ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ṣe àgékúrú ohun pípé Ọlánípẹ̀kun yẹn ni Ọlálẹ́kun. Aguala ní ọ̀rọ̀ kejì tó ta kókó nínú ẹsẹ̀ ìkẹfà. Aguala ìyẹn ni ìràwọ̀ tí Yorùbá ń pè ní ajá òṣùpá. Rédò okùn ní ẹsẹ̀ ìkẹta, ọ̀rọ̀ kẹta tí ó ta kókó nínú ẹsẹ̀ ìkẹfà. Ìlẹ̀kẹ̀ olówó ńlá kan ni à ń pè ní rédò okùn. Oyíndẹ ire oríṣiríṣi. Oyíndẹ ọ̀rọ̀ mìíràn ni òkè àpà orúkọ àdúgbò kan ni. Nkanlé rẹ̀ rè ìyẹn ni wọ́n múra láti lọ sí ilé rẹ̀. Ìpòró dòmímí orúkọ ìlú kan ni. Ìkìjà dòredò ìlú kan ní agbègbè Ẹ̀gbá ni èyí pẹ̀lú. Ìṣẹ̀rìmọ̀gbè orúkọ ìlú kan ni èyí náà pẹ̀lú. Aṣeniyànmọ́ réréréré aṣeniyànmọ́ dòdòdòdòdò aṣi ènìyàn mọ̀ ó ní ìtumọ̀ ọ̀rọ̀ yìí. Báyìí ni a parí ẹsẹ̀ ìkarùn-ún àti ẹ̀kẹfà nínú odù Èjìogbè nínú ìwé tí à ń ṣe àmúlò rẹ̀ lọ́wọ́. Ìjìnlẹ̀ ohun ẹnu Ifá apá kìíní láti ọwọ́ òǹkọ̀wé ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá. A ó máa tẹ̀síwájú nígbà tí a bá tún pàdé lórí ètò yìí. A ó ka ẹsẹ̀ ìkarùn-ún, a ó ka ẹsẹ̀ ìkẹfà, ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ nínú Èjìogbè kí a tó lọ sí odù tí ó tẹ̀lé, ìyẹn ní Ọ̀yẹ̀kú méjì. Títí ìgbà náà tá ó tún pàdé lórí ètò yìí. Ire o, káfíńre pàdé láyọ̀ ni o. Ẹ like wa, kẹ́ subscribe sórí channel wa yìí kẹ́ lè máa rí wa gbọ́ lóòrèkóòrè. Títí ìgbà náà, ire o, ó dìgbà.